tá bá ń sọ nípa Sars Débọ̀ Macaroni mo rántí pé mo kọ̀ròyìn náà jọ náà ìrírí yẹn bẹ́ẹ̀ni a ní ká fẹ́ òun wọn pé ó pọ́dọ̀kọ̀ tí wọ́n ti pa wọn nípa pàtó tí fìyà jẹ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n á di pé wọ́n kó kíní sí ni lọ́wọ́ wọ́n ti yàn gbọ̀ngbọ̀n báwo ni ìrírí yẹn nígbà náà kí sì ló kọ́ yín. For one ó tún fún mi ní akíkanjú sí ni mi ò lè parí ọ̀yàn torí àtìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ mo notice pé tẹ́lẹ̀ ó láwọn kankan tí mo lè pẹ́ sọ kí máa ní wà mọ́ sí torí nǹkan tó fojú mi rí. ìta gbangba là á ta gbangba. èmi náà gbà mọ́ o. tó ti rọrùn láti di olórúkọ irú ìtẹ̀yìn padà dà lé ní tó rọrùn bẹ́ẹ̀ ṣá. rọrùn kò sí nǹkan tó rọrùn láyé. kí lójú wá rí kí lójú rí. wàá ṣiṣẹ́ o iṣẹ́ pọ̀ 2019 yẹn ìgbà tí gbogbo audition ni o kò audition ni o gbogbo àwọn eré tó ní kí wọ́n wá ṣe nígbà yẹn kò ṣe mí kò dàbí mi nífẹ̀ẹ́ sí ó ti sú mi pé ọjọ́ wo lèmi náà fẹ́ máa ṣe ẹ mọ̀ so mo á rò pé mo á gbogbo ìgbà yẹn náà ni àwọn èmi ni brother Shaggy Twice Lasisi gbogbo àwọn tó bẹ̀rẹ̀ lọ́ọ̀yà Kúnlé nǹkankan ṣe mo wò pé kí làwọn eré yìí ń ṣe ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ka theatre school gbogbo nǹkan tó fi kọ́ wá school ni pé theatre o gbúdọ̀ kò ń ṣe àwọn nǹkan máa ṣàwàdà kiri kan máa ṣe kíní it's very serious. Corex ọ̀rẹ́ mi àjọ parí school tájọ ka theatre ní Mary Dimas University in fact ní school wọ́n ti wà ti pẹ́ in fact ní school èmi àti Corex àjọ máa ń jádù best actor to act ju dada school àti ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Mọ́túndé náà orí set kó tẹ̀ ń ṣe Mọ́túndé school kan náà lájọ lọ àmọ́ àpàdé school. sọ bẹ́ẹ̀ lórí ètò. So later ní set ìkan nínú àwọn fíìmù tá a máa ń ṣe ní Yorùbá ni a ti pàdé àdé stage kan tó òkè mo lè pé mọ́mí wa náà street mi ni mo ti pàdé ẹ̀ mọ̀ so gbogbo àwọn ọ̀dájọ́ bẹ̀rẹ̀ ní mo wò pé and then àwọn concept yẹn wọ́n kàn máa wá ní pé o mà níyàwó ó yẹ kí ìyàwó kan wà lọ́jọ́ mo dẹ̀ rí pé first episode tèmi àti mọ́mí wa ṣe mo dẹ̀ rí pé ó ṣe dáadáa àwọn èèyàn láìkẹ́ gan ó ti di ìyàwó nìyẹn o. tá bá wo àǹkábára sọ́run à ń jó àjẹ gbogbo à ń fúri kí àwòkọ́ṣe ẹnìkan ni ojú àlá ni ojú oorun ni àbí bóun ló ṣe jẹ́ o. ẹ mọ̀ pé àwa tá à ń ṣeré tíátà nǹkan tó máa ń fún wa ní ìmísí our inspiration comes from society. àgbọ̀ pé ẹ̀yin náà ti ẹ̀fẹ̀ bá wọn kópa nínú Big Brother Naija lọ́dún 2019 ẹni ká gbọ́n pa àrílì yẹn bó ṣe lọ. ọ̀fẹ́ ṣọ́ọ̀dì ṣọ́ọ̀ Big Brother àwọn ọ̀rẹ́ mi wá ní Débọ̀ mọ̀ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń ṣe ọ̀nà lọ́ọ̀ tọ̀ ní gbéra nìyẹn àárọ̀ kùtùkùtù àbí 3 ìdájí tòbí 2 gan mo ti gbéra mo ti dé tí mo máa débẹ̀ báyìí mo ti yapa. ló ti tí ń bá bí wọ́n ṣe àwọn ọmọ ògbóró wọ́n lè rí tí ń bá. kò wá síbi tí wọ́n ń kọ ìwé orúkọ sí nípa wa ẹ̀mí mo kọ́kọ́ dé o tó máa bẹ̀rẹ̀ báyìí àfi lílù títí gbogbo ó tiẹ̀ dìgbà kan àlè mi mo ní ẹjọ́ mi ṣe mọ́ o mo fẹ́ o lè padà níbi tí èrò pọ̀ dé níbi tí èrò pọ̀ dé èmi náà ṣẹ̀ṣẹ̀ gba PVC mi first time tèmi náà máa dìbò rí ní ìdìbò rí torí èmi náà pẹ̀lú àwọn tó máa ń sọ ńgbà yẹn pé ìbò wa wọ́n máa yí ìbò wa ò kí ń kà nísìnyí after 2020 mo pẹ̀lú àwọn tó jáde pé kí gbogbo àwọn ọ̀dọ́ kó lọ gba PVC wọn. ǹjẹ́ orí ni àbábọ̀ kí a fi òrìṣà sílẹ̀ àjídé mo kúnlẹ̀ mo yàndá mo ti júbà lọ́wọ́ orí tèmi lọ́jọ́ tòní kí Ọlọ́run ọba kó jẹ́ kí orí gbogbo kí ó sàn wá síre lọ́jọ́ tòní ní orí ètò Oyinmomo ṣé a máa ń sọ fún yín pé Oyinmomo náà ni ètò ní Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts Limited láti lọ sí Ìgbárá a lọ sí ìgboro a lọ rèé mú ẹja ńlá wà ọ̀rọ̀ gidigba ibẹ̀ náà láti lọ
lẹ́ni alárè àjàgbá jẹ́ ká fi àsìkò fi kí ògbóǹtagì òṣèré tíátà adẹ́rìn pòṣónú akọ́nilọ́gbọ́n akọ́mọlóye ẹ má jẹ́ kí n bẹ́ jìnà kí ọ̀gbẹ́ni Débọ̀ Adédayọ̀ káàbọ̀ sí àgbàlá wa lórí ètò Oyin Mọ́mọ́ a máa rí yín. You are doing well. You are doing well. àjọ do well lónìí. tá a bá ń sọ nípa macaroni ta ni macaroni. ẹ mọ̀ mo máa ń like láti pè wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ ìyẹn Mr.Macaroni àti Débọ̀ Adédayọ̀. So Mr. Macaroni jẹ́ ẹni tó ń ṣeré tó ń ṣàwàdà tó ń ṣe gbogbo eré abòbìnrin lówó áfíríkì wọn rẹpẹtẹ. Macaroni ló ń ṣe oríṣiríṣi yẹn. Débọ̀ Adédayọ̀ wá jẹ́ ẹni tó jẹ́ pé ìgbà míì ó lè gbé àwọ̀ Macaroni yẹn wọ̀ ó lè bọ́ kalẹ̀ kó tún gbé àwọ̀ Débọ̀ fúnra rẹ̀ wọ̀ being the person that I am gẹ́gẹ́ bí èèyàn tèmi jẹ́ ẹni tó fẹ́ràn òótọ́ tó fẹ́ràn ìfẹ́ tó dẹ̀ fẹ́ràn ká máa ṣe dáadáa. So Macaroni yẹn òun ló wà níbí. ọ̀rẹ́ ìyá ní rẹ̀. tá a bá ń sọ nípa iṣẹ́ tíátà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan? ṣé òun lẹ lọ kọ́ nílé ìwé ni abẹ́ẹ̀kọ́ ṣáà kí ni náà da jẹ́ kí mi náà yà bàrà sí díẹ̀ báwo lẹ ṣe jẹ́ gan? Àti ilẹ̀ ni mo ti fẹ́ràn tíátà àti ilẹ̀. àbẹ̀ bá ń lé ni. Mo lè ní pé mo bá ń lé náà torí bàbá mi jẹ́ ìgbà kan náà wọ́n náà ṣeré. ẹ dárúkọ wọn. Bàbá mi Àlàó Adédayọ̀ kábíyèsí bàbá lọ́wọ́ bá kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Àmín tí gbogbo àwọn kan mọ̀ sí gẹ́gẹ́ bí agbẹ́dẹ́gbẹ́yọ̀. So àwọn náà ṣeré nígbà kan wọ́n fìgbà kan ṣeré àmọ́ tó wá lọ sí iṣẹ́ ìròyìn. So ìyẹn wà nílé but bẹ́ẹ̀mi ṣe bẹ̀rẹ̀ bó ṣe ṣe fèmí ìgbà tí mo kéré dáadáa mo ṣàmọ̀ pé mo máa ń láìkì láti tí bá wo bí èèyàn ṣe ń ṣe ìṣesí èèyàn bẹ́ẹ̀ ni yẹn ṣe wá ń ṣe mí náà màmá ṣe bẹ́ẹ̀ kẹ máa síyàn jẹ. Ó jẹ́ pásítọ̀ tó ń preach lórí TV ó jẹ́ mọ́mì mi gan dádì mi àwọn ẹ̀gbọ́n mi ń lé. ṣé kò la igba lọ́ngbà náà. wọ́n kàn fi gbogbo èèyàn wọ́n máa ń fi mí ṣe ẹ̀yẹ náà nígbà àwọn yìí ó máa fẹ́ràn láti máa ṣeré lọ́jọ́ iwájú o. So bó ṣe bẹ̀rẹ̀ fún mi nìyẹn. So mo ṣáà gbogbo bí mo ṣe lọ school primary secondary ni mo ṣáà mọ̀ pé gbogbo ní ó wà nù ẹ̀jẹ̀. So ìgbà tí mo bẹ̀rẹ̀ school tíátà kan ni mo fi bẹ̀rẹ̀ law ni mo kà àmọ́ mi parí ẹ̀ wọ́n á ní ó rà ń pé tíátà yẹn gangan tí mo ti ń ṣe láti kékeré ni kí n padà sí mo fi wá padà lọ school lọ ṣe tíátà kan lẹ́ka. fún gbogbo èyí tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé orí ètò Oyin Mọ́mọ́ náà ní àwa o ẹni tí a sì gbá ní òní ọ̀jọ̀gbọ́n ni wọ́n èèyàn ńlá ni wọ́n ẹ gbádùn wọn tó lónìí. Débọ̀ Macaroni Débọ̀ Adédayọ̀ àwọn kan máa ní Débọ̀ Adébáyọ̀ àwọn tá a mọ Débọ̀ délé lẹ́yìn ọmọ máa ń já mi lára jẹ amúdẹ̀ ti sọ ọmọ adìyẹ ìdógún ilé ẹ̀kọ́ ni. àti sọ Débọ̀ Adédayọ̀ àti kọ́ sí orí website wa gbogbo platforms wa láti Débọ̀ àwọn kan ṣá. wọ́n ṣe fi àjà pé àjà ẹ̀ka bá ní ká wòrán iṣẹ́ sinimá lẹ́ni tó ti ẹ̀ rọrùn láti di olórúkọ irú ìtẹ́yìn padà dà lẹ́ni ṣó rọrùn bẹ́ẹ̀ ṣá. Kò rọrùn kò sí nǹkan tó rọrùn láyé yìí. kí lójú wá rí kí lójú rí. wàá ṣiṣẹ́ o iṣẹ́ pọ̀ èmi bẹ̀rẹ̀ professionally mo bẹ̀rẹ̀ sí ní ṣeré láti bí 2010 nígbà bí ọdún 12 sẹ́yìn. bẹ́ẹ̀ni so ọdún mo ṣe wá school gbogbo gbà yẹn náà àmọ́ tí bá kúrò school tí bá wálé máa lọ gbogbo èké media gan àwọn náà wọ́n wà nínú ìtàn face to face o family ties o nowhere to be found oríṣiríṣi pẹ̀lú mọ́ gbogbo àwọn papa jazz kọ̀ọ̀kan gbà yẹn so máa ṣe audition máa ṣe gbogbo ẹ̀ so àti gbà yẹn ẹ mọ̀
àmọ́ àwọn róòlù tá a máa rí náà kò ju róòlù àwọn làwọn máa fẹ́ kábíyèsí látẹ̀gùn. sáré pẹgbẹ́ wákà paasi. bóyá star àgbẹ̀ àwọn Ọdúnládé nǹkan àwọn ọ̀gá àwọn bó ṣe ń ṣe àwọn la lè máa ta bí abọ́ǹsì àbí pọ́fupọ́fù fún wọn. kámẹ́rà gan nǹkan lọ́gàn máa lójú wa àwọn làwọn máa sọ fẹ́rẹ̀ wá pé wà ń bẹ̀sẹ̀ ẹ mọ̀ so but gbogbo yẹn kò wá tó ń pé torí àti ìbẹ̀rẹ̀ sí ní gba irú iṣẹ́ ta fẹ́ gbà yẹn ká wá filẹ̀ ẹnu kò kó lẹ́mẹ̀sì ọkọ̀ bá yín. no rárá so à ń ṣe pẹ̀lú gbàgbọ́ pé lọ́jọ́ kan lágbára Ọlọ́run ó máa dá. ọdún wo ló wá dá? 2019 ni o. ṣé láyé covid àbí nígbà tí a ṣe covid tán? kí covid tó dé ẹ̀wọ̀n pé 2020 ní covid yẹn ó ti jáde ní 2019 yẹn but 2020 ló mi gbogbo ayé. bẹ́ẹ̀ni ẹ̀ bá mi ṣàkẹ́rẹ́ ló ṣẹlẹ̀ ńgbà náà. 2019 yẹn ìgbà tí gbogbo audition ni o kò audition ni o gbogbo àwọn eré tó ní kí wọ́n wá ṣe nígbà yẹn kò ṣe mí kò dàbí nífẹ̀ẹ́ sí ó ti sú mi pé ọjọ́ wo lèmi náà fẹ́ máa ṣe ẹ mọ̀ so mo á rò pé mo á gbogbo ìgbà yẹn náà ni àwọn èmi ni brother Shaggy Twice Lasisi gbogbo àwọn tó bẹ̀rẹ̀ lọ́ọ̀yà Kúnlé nǹkan àwọn even àwọn Chris Clown àwọn ọ̀gbẹ́ni àdán tó ti bẹ̀rẹ̀ ti pẹ́ so gbogbo yẹn ìgbà táwọn ń ṣe mò ń wò pé kí làwọn eléyìí ń ṣe ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ka theatre and school gbogbo nǹkan tó fi kọ́ high school ni pé theatre o gbúdọ̀ kò ń ṣe nǹkan mọ́ máa ṣàwàdà kiri kí wọ́n ṣe kíní it's very serious wàá lọ ṣeré lórí stage àbí kò gbèrò gidi fún ẹ àwíṣà àwọn Túndé Kèlání Kúnlé Afọláyan àwọn iṣẹ́ ìjàgbọ́ ẹ̀ ṣùgbọ́n táwọn pè ní iṣẹ́ nìyẹn kò ṣe pé kẹwàá ló máa ṣe kíní lórí social media so lèmi fi máa ń wò gbogbo àyẹn pé kí làwọn eléyìí ṣe màá wá fi gbogbo nǹkan tí olùkọ́ mi Professor Ahmed Derima tó kọ́ mi ní school màá filẹ̀ máa lọ máa bá wọn ṣe àwàdà lórí social media so mi ṣe ṣàwò 2019 yẹn ìgbà tí gbogbo ẹ̀rí bó ṣe rí wọ́n á tú wọn wò ọlọ́wọ́ mo lè gbà mú tèmi náà wọlé èmi náà tí wọ́n á tú wọn wò pé ẹ wà torí gbogbo wọn náà ni àwọn company oríṣiríṣi ń bá ṣiṣẹ́ rẹ̀ ní wọ́n gbéṣẹ́ ńlá fún wọn lọ́wọ́ ń gbà tọ́ wọ́n wò pé ẹ wà kí ní yìí ṣe ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àṣìgbé ìtọ́kọ́ wa ń lẹ̀ ní skul ẹgbẹ́ kan mo bá tún rántí pé Professor abẹ́dẹ̀ nígbà tó kọ́ wa gbogbo kìíní yẹn náà àwọn náà lọ máa ń sọ fún wa pé ayé màmá yí ayé ń yí àdẹ̀gbọ́dọ̀ yí tẹ̀lé ayé ni tábà yí tẹ̀lé ayé ayé ẹsẹ̀ kò fi ẹlẹ̀ so the world evolves you must evolve with the world so mo á wò pé ó dà pé ọ̀nà táyé tún gbà rèé o ó ń gbà yí rèé o ká máa ṣe bí acting náà ṣe ní ṣe bí eré tíátà náà ṣe ní àdẹ̀fẹ́kọ̀ọ́ lọ́gbọ́n náà ni ó ní ìdíjà tí ń pé à ń fi sórí social media so mo á ní ó yá kémi náà ti bẹ̀rẹ̀ mo dẹ̀ 2019 yẹn middle 2019 yẹn náà dẹ̀ mo bẹ̀rẹ̀ ó dẹ̀ èmi náà mo wá kò yé mi iṣẹ́ Ọlọ́run ni. ìrògùn ọlọ́jà àkọjọ ìwé tẹ̀ ṣe ń gbà náà ṣe lè rántí ẹ̀. mo ṣáà mọ̀ pé mi lè ní pé ọ̀kan pàtó mo ṣáà mọ̀ pé ó ní ọ̀kan tó jẹ́ ìgbà tí mo gbé agbádá yẹn wọ̀ ni torí mi kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú agbádá yẹn ni mo fi ṣe photo shoot birthday mi ní year yẹn àbí ṣe the year before fìlà kan ṣe dáàbì ló ní fìlà ní àbí bàbá mi ló ní fìlà mi ò ní bí òun wọ fìlà bàbá mi ló ní fìlà mo kàn lọ mú pé kí tiẹ̀ ṣe bí àwọn àgbàlagbà yẹn kí tiẹ̀ mo dẹ̀ ṣe ìyẹn ọ̀kan yẹn tí mo ṣe mo rí pé báwọn ọ̀rẹ́ mi gan ṣe máa ń react sí ìtí mò ń ṣe tẹ́lẹ̀ ó yàtọ̀ àwọn tí ò kì í ṣọ̀rẹ́ mi tó rí torí mo ní one or two few followers lórí Instagram wọ́n rí wọ́n ní gbogbo wọn wá ń comment pé àwọn like eléyìí wọ́n á bí àwọn ọ̀rẹ́ mi pa bẹ́ ṣe react eléyìí ó yàtọ̀ sí bẹ́ ṣe máa ń ṣe sáwọn tó ní à ń pẹ́ táwọn yẹn òṣì mo ń ṣe ń gbà yẹn o pé àmì o nípa àwọn òkò fẹ́ bà mí nínú jẹ́ ni nípa àwọn kan encourage mi ni bọ̀ nípa eléyìí tí mo bẹ̀rẹ̀ yìí so bí mo bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn lọ tó dẹ̀ pé towards ending 2019 yẹn Ọlọ́run ni. tá bá wo àǹkábára sọ́run à ń jó àjẹ gbogbo à ń fúri kí àwòkọ́ṣe ẹnìkan ni ojú àlá ni ojú oorun ni àbí bóun ló ṣe jẹ́ o. ẹ mọ̀ pé
àwa tá à ń ṣeré tíátà nǹkan tó máa ń fún wa ní ìmísí our inspiration comes from society ó yẹ yín so àwọn tí mò ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ tá ń gbọ́ gbogbo kìíní yẹn la fi máa ń create iṣẹ́ tá a máa gbé jáde àwọn èèyàn rẹ̀ wà wọ́n ìkíní yìí ò tọ́ ni o mo mọ èèyàn kan tó rí báyìí o ọmọ mọ èèyàn kan tí irú kíní tó ti ṣẹlẹ̀ sí so bó ṣe àwọn tó wà ní àyíká mi àti àwọn nǹkan tá ń kà nǹkan tá ń gbọ́ ló máa ń fún wa ní. nígbà yẹn torí Mr.Macaroni jẹ́ ibi tí máa ń lọ bẹ̀ dáadáa àpàtì bá mo ti ṣe gan kí n bẹ́ fi ọ̀wá ìbí aṣọ olóyìnbó máa lọ wo kí n lọ wo kí ní àbúrò mi tá bá wo nǹkan tẹ́ ń ṣe ń gbà yẹn báwo lè ṣe rí wọn kó jọ àrímọ́túndé àríbèyú náà gbà yẹn àwọn tẹ́jọ́ ń ṣe gbà yẹn bí ẹ̀ta hóró ni mọ́mí wa ṣùgbọ́n nísìnyẹn tí ń mú àwọn bíi midé tí ń wọlé lábẹ́rẹ́ tí ń wó tàbí tí ń wọlé ìkùnmọ́ tó rí kan náà kàlísà bí wọ́n kórúkọ ẹni yẹn òun náà bàbá olówó náà bíi kí ló fa kí ló mú yẹn wá tẹ́lẹ̀ ó ní ìtẹ́jọ́ ń ṣe ṣùgbọ́n sì ẹ ti mú oríṣiríṣi wọlé kí ló fà á. ẹ mọ̀ pé ìgbà yẹn náà àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi nìyẹn Corex ọ̀rẹ́ mi àjọ parí school tájọ ka tíátà ní Redeemers University in fact so kò ń ṣe ní school wọ́n ti wà ti pẹ́ in fact ní school èmi àti Corex àjọ máa ń jádù best actor ẹni tó act jù dáadáa school èmi àti ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni so ìgbà tí mo dẹ̀ máa bẹ̀rẹ̀ ní 2019 náà òun náà pé ṣẹ́gun ṣe gbà náà ni. bẹ́ẹ̀ ni so ọ̀túnba tóun ṣe ń sìn ó tún yàtọ̀ sí èyí tó ń ṣe tẹ́lẹ̀ so ẹ mọ̀ bí life ṣe ń lọ a máa discover new things new ways that we can use to entertain the people. Mọ́túndé náà orí set kó tẹ̀ ń ṣe Mọ́túndé school kan náà lájọ lọ àmọ́ àpàdé school. ó sọ bẹ́ẹ̀ rí lórí ètò. So later ní set ìkan nínú àwọn fíìmù tá a máa ń ṣe ní Yorùbá ni a ti pàdé àdẹ exchange contact okay mo dẹ̀ pé mọ́mí wa náà street mi ni mo ti pàdé ẹ mọ̀ so gbogbo àwọn ọ̀dájọ́ bẹ̀rẹ̀ ní tí mo wò pé and then àwọn concept yẹn wọ́n kàn máa wá ní pé o mà níyàwó ó yẹ kí ìyàwó kan wà mo dẹ̀ rí pé first episode tèmi àti mọ́mí wa ṣe mo dẹ̀ rí pé ó ṣe dáadáa àwọn èèyàn láìkẹ́ gan ó ti dìyàwó nìyẹn ó ti dìyàwó nìyẹn tí Mọ́túndé náà tó fi dọmọ mi in fact ìyẹn ìpolówó kan mo fi ṣe tí mo gbé bàbá tí wà tó fẹ́ mí ó jẹ́ àna ó fẹ́ fẹ́ ọmọ mi ó wá ó ṣáà ń jẹ gbogbo ẹ̀ ó ń jẹ gbogbo ẹ̀ ó ń jẹ gbogbo ẹ̀ mo dẹ̀ wí pé kíní a lè máa ṣe é sí o ní pé oríṣiríṣi ọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ mi so gbogbo kíní ẹ̀ bí gbogbo kíní ẹ̀ ṣe láàrin sìn àwọn ẹ̀mọ̀ different ideas náà tún máa wá mo rò pé of course more people can gbogbo wọn ti mọ̀ pé mọ́mí wa níyàwó mi at a point mo rò pé ok ẹja tútù ìsẹ̀ kí n fi ojú kòkòrò lé mọ́mí wá dànù mo lọ gbé ìyàwó ìyẹn wá ń fi fìtínọ́tì so àwọn yẹn wá rẹ̀ nǹkan tó dáa fún nìyẹn so after some few episodes mọ́mí wá tún padà wá. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. fún òwe tí ẹ̀wọ̀n wà orí ètò ìmọ̀ náà ni a wà wọ́n ní tí a ò bá rí ẹni bálà ọ̀là kì í yà èyí gan ni a mú lọ sí ọ̀dọ̀ àlejò pàtàkì tí a gbé lọ́jọ́ tòní Mr.Macaroni nínú gbogbo làálàá láti jẹ́ èèyàn a gbọ́ pé èyí náà ti ẹ̀fẹ́ bá wọn kópa nínú Big Brother Naija lọ́dún 2019 ẹni ká gbọ́n pa àrírí yẹn mo ṣe lọ. ẹ mọ̀ pé 2019 yẹn náà ni o tí mo ní Ọlọ́run gbọ́ àdúrà wa tó ní ẹni yẹn náà ọdún má ní gbàgbé bẹ́ẹ̀ ni so earlier that 2019 ni mo lọ fọ́rọ́ ní ọ̀fẹ́ ṣọ́ọ̀dì ṣọ́ọ̀ Big Brother àwọn ọ̀rẹ́ mi wá ní Débọ̀ mọ̀ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń ṣe náà lọ́ọ̀ tọ̀ mi gbéra nìyẹn àárọ̀ kùtùkùtù àbí 3 ìdájí tòbí 2 gan mo ti gbéra mo ti dé tí mo yín débẹ̀ báyìí àwọn èèyàn. ẹ má bínú ká tó tẹ̀síwájú ṣé dáàdi mú àbí mọ́ mi. wọ́n tiẹ̀ mọ̀ àmọ́ tó bá mọ̀ gan kò ṣe pọ́ máa dá mi dúró àwọn àti mọ́mí wa àti dáàdi ìwọ òfin ìgbà kan ní má ṣe báyìí ṣáà máa ṣe lọ Ọlọ́run á gbàdúrà ẹ lọ́jọ́ kan ẹ mọ̀ so mo máa débẹ̀ báyìí ló ti ìyàpá ló ti tí ń bá bí wọ́n ṣe àwọn ọmọ ògbóró wọ́n lè rí tí ń bá. kò wá síbi tí wọ́n ń kọ ìwé orúkọ sí nípa wa ẹ̀mí mo kọ́kọ́ dé tó máa bẹ̀rẹ̀ báyìí àfi lílù títí gbogbo ó tiẹ̀ dìgbà kan àlè mi mo ní ẹjọ́ mi ṣe mọ́ mo fẹ́ ó lè padà níbi tí èrò pọ̀ dé níbi tí èrò pọ̀ dé
ẹ mọ̀ sọ wá nígbà kan tó wọlé wá bẹ̀rẹ̀ sí ní lo tajútajú nǹkan lórí pàfẹ́ ṣe lórí pàfẹ́ àmọ́ ní ibi ní Ọlọ́run bá wọn mi lọ́wọ́ dé mi ṣe mọ́ nígbà yẹn àti ìlànà ni o àti lórúkọ nígbà tó wá padà ayé bìrì tọ́lọ́run gbèrè ní ọ̀nà tí ẹ̀ lérò kí ni ọpẹ́ yín fọ́lọ́run bá kí ló máa ń rò. ojoojúmọ́ lèmi ń ṣọpẹ́ o torí kò ń ṣe pé àwa náà la mọ̀ ṣe jù kò ṣe pé àwa náà la dá jù Ọlọ́run ó ní bọ́lúwa ṣe ń ṣọlá ẹ̀ àdè máa ń dúpẹ́ lójoojúmọ́ máa ń dúpẹ́ ni torí ìgbà tí mo bẹ̀rẹ̀ ní ẹ mọ̀ kó bẹ̀rẹ̀ kí ní social media yẹn 2019 yẹn náà dẹ̀ ní gbogbo ayé rẹ̀ ló ń dé o ti náà wọ́n máa ń wọ́n náà báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn a máa ń dúpẹ́ lọ́wọ́. ṣáájú àsìkò yẹn ǹjẹ́ tí ẹgbẹ̀gbẹ́ àti ṣe sinimá rí. bẹ́ẹ̀ ni mélòó. bẹ́ẹ̀ ni mo ṣe ẹyọ kan. kí lorúkọ ẹ̀. Ọba Àrà. Ọba Àrà. mo ṣe ẹyọ kan ní ìyẹn yé ṣe 2017 àbí 2018 year before. báwo ló ṣe wá lọ tó tiẹ̀ dọ́là tó dọ́là. ọ̀la yẹn kásá dúpẹ́ àmọ́ ó ní irú àwọn èèyàn ṣe wò ó náà pé bọ̀bọ̀ yìí náà ó gbìyànjú àmọ́ nísìn àti by virtue of ibi tá wà lọ́la ibi tá ti dé lágbára Ọlọ́run àwọn nísìn ló ń pè wá pé aníṣẹ́ kan tá fẹ́ ṣe o ẹ máa bọ̀ wá aníṣẹ́ kan tá fẹ́ ṣe. ilé tí wàá ran tọ̀hún lọ́wọ́ ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìta fẹ́ ṣe gangan táwọn wò pé ibẹ̀ gangan la máa wà tá ti máa ṣe Ọlọ́run ní kọ́kọ́ gba báyìí náà ó ṣe ń bọ̀ ó kọ́kọ́ gba báyìí náà fúnra ara wọn lọ́wọ́ máa pè ń pé àwọn ìyàwó ó ti wá jọra báyìí. alhamdulillah. tàbá ní ká dárúkọ pé ení èjì ẹ̀ta ó láwọn kan tí àwọn náà sọ pé lé ní o destiny helper mi ẹni tó jẹ́ bí áńgẹ́lì mi débọ̀ macaroni ni àwọn òwòlẹ̀ náà lè sọ pé ẹni yìí o áńgẹ́lì tèmi náà rè wọ́n ti ṣe ẹ mọ̀ a lot of names that I can mention. I can't mention one person. ṣùgbọ́n Ọlọ́run làwọn fẹ́yìn náà bẹ́ẹ̀ ni AK Media mo ti sọ tẹ́lẹ̀ ẹ mọ̀ a lot of jobs ìgbà yẹn ọ̀dọ̀ àwọn pé ẹ fẹ́ gbé mi náà sí gbé mi ní lead ní máa ṣe àsìkò ní àsìkò ní because by the time tí wọ́n dé ní bíi 2010 2012 yẹn tó bẹ̀rẹ̀ sí ní nígbà kọ́ gbélé àwọn tó wá ti wà ń bẹ̀ láti 22 2 3 4 kí ni káwọn náà sọ àsìkò náà ní gbogbo ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ ọ́n sì mo lè má dárúkọ àwọn kan. bẹ́ẹ̀ni kó lọ dìbínú kó lọ dìjà tá a bá ń sọ nípa Sars débọ̀ macaroni mo rántí pé mo kọ̀ròyìn náà jọ náà ìrírí yẹn bẹ́ẹ̀ni a ní ká fẹ́ òun wọn pé ó pọ́dọ̀kọ̀ tí wọ́n ti pàwọn nípa pàtó tí fi jẹ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó wá di pé wọ́n kó kíní sí ni lọ́wọ́ wọ́n ti yàn gbọ̀ngbọ̀n báwo ni ìrírí yẹn nígbà náà kí sì ló kọ́ yín. For one ó tún fún mi ní akíkanjú sí ni o mi ò lè parí ọ̀yẹn torí àtìgbà tí kíní yẹn ṣẹlẹ̀ mo notice pé tẹ́lẹ̀ ó láwọn kankan tí mo lè pẹ́ sọ pẹ̀sọ̀ kí máa ní wà mọ́ sí torí nǹkan tó fojú mi rí. ìta gbangba là á ta gbangba rẹ̀. mi ò èmi náà gbà mọ́ o. bó bá ṣe rí lọ́kọ̀ mi ó gbọ́dọ̀ dà ó ti àwa náà ti at least àwa náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń lọ lù tó jẹ́ pé tá a bá lè sọ̀rọ̀ kí la fẹ́ sọ fáwọn ọmọ wa náà. tó ń bọ̀. ìlú ní gbogbo nǹkan Ọlọ́run ti pèsè fún ìlú Ọlọ́run dá ìlú wa sí. Kò sí natural disaster gbogbo kìíní tó ń bá àwọn ìlú ní ìjà àní gbogbo ẹ̀ ń bí àwọn olórí wa náà àti àwa náà èèyàn àti àwa ìlú náà fúnra wa náà la ní lọ́wọ́ olórí àti ìlú and so but this time we must get it right. Oye yìí so it was ó jẹ́ a tough moment you know because I saw a lot wọ́n á wò pé ẹ mọ̀ à ń sọ̀rọ̀ àwọn olórí àwọn àgbàlagbà nípa àwọn ṣe gbàkan àwọn tó ń lù mí tó ṣe mí bọ́jà ṣe bá ọ̀dọ́ náà ni wọ́n bí èmi tí wọ́n kó aṣọ sọ́rùn ọ̀dọ́ náà ni wọ́n àmọ́ báwọn ṣe rí sí tó ṣe yẹn wọ́n rí ọjọ́ ọ̀la wọ́n rí pé nǹkan tá à ń jà fún rèé fún gbogbo wa ni fún gbogbo àwọn ọmọ wa ni àwúlò gbogbo wa pátápátá rí bẹ́ẹ̀ yẹn àwọn kan wò pé wọ́n ní ká lọ ṣe báyìí wọ́n ò fẹ́ yẹ̀ wò wípé ẹ wá ọpọlọ náà wà ní kíní o òkè náà dúró ó ní bẹ́ẹ̀ ṣe pàṣẹ ẹjẹ́ àjọ ṣe
so but àmọ́ pé lágbára Ọlọ́run sooner or later a máa dé bẹ́ẹ̀ yẹn èmi náà ṣẹ̀ṣẹ̀ gba PVC mi ni first time tèmi náà máa dìbò rí ní ìdìbò rí torí èmi náà pẹ̀lú àwọn tó máa ń sọ ńgbà yẹn pé ìbò wa wọ́n máa yíbò ìbò wa ò kí ń kà nísìnyí after 2020 mo pẹ̀lú àwọn tó jáde pé kí gbogbo àwọn ọ̀dọ́ kó lọ gba PVC wọn. ẹ̀yin àwọn tí ẹ̀ ń wà káàkiri àgbáyé lórí ètò ìmọ̀ náà ní àwà ẹbí àìsàn fún Ògúnnágbòǹgbò tí ó lè dátọ́ lẹ́nu gbé dáadáa òun náà ni agbára lónìí àwọn náà ni ọ̀gbẹ́ni Débọ̀ Macaroni èmi á ní ọmọ ọba ẹ̀yin àwa tí a jẹ́ ibi Aláròyé à ń retí yóò la máa kóṣù tá a máa kó bí tá a máa kó orógbó lọ dọ̀bálẹ̀ nílé àná. Ẹ ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́ àti ìrìyàwó lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú ọmọ yẹn tó wà ń ta yìí. Àwọn ọmọ yẹn ń dúwẹ̀ wọ́n ń ṣe dáadáa. Yàdúwẹ̀. So àwọn náà gbọ́dọ̀ ṣe kí ni àgbọ́dọ̀ torí èmi mọ nǹkan tí àwọn èèyàn rí tó máa ń pè nífẹ̀ẹ́. Nǹkan tèmi pè nífẹ̀ẹ́ ni pé mo máa ti ṣe tán láti lo gbogbo ìgbà mi gbogbo ìgbésí ayé mi pẹ̀lú obìnrin náà mi ì dẹ̀ ní fẹ́ ṣe nǹkan kan tó máa bà nínú jẹ́ so èmi náà fẹ́ lọ bá ẹni tó jẹ́ pé ó máa ṣe nǹkan láti bà mí nínú jẹ́ èmi náà farabalẹ̀ dáadáa káwọ́ pé ok. ẹ̀fọ́gí sílẹ̀ kẹlẹ̀ bá rí imú lọ́gọ́ tí ẹ wá bára yín níwájú Ọ̀ọ̀nìrìṣà ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì gẹ́gẹ́ bí òṣèré gẹ́gẹ́ bí ẹni tó gbàlejò yín kí ló wá sí yín lọ́kàn níwájú ọba aláyé. Kí ló wá sí mi lọ́kàn mo kàn ń dúpẹ́ náà ni torí ńgbà tó sọ fún mi nígbà yẹn pé wọ́n ní bá ń fẹ́ràn gbogbo iṣẹ́ tí wọ́n ẹ dẹ̀ mọ̀ tèmi náà dẹ̀ dé bẹ́ẹ̀ tí Ọ̀ọ̀nìrìṣà gbogbo bí mo ṣe ń ṣe gbogbo bí mo ṣe máa ń sọ̀rọ̀ tó wà àwọn náà dẹ̀ ń ṣe gbogbo mo rò pé ìyẹn mi náà kábíyèsí náà mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà ní ó dẹ̀ tún bọ́ sígbà tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ ń kàrí àyẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń búyọ pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Macaroni tí ẹ̀jẹ̀ ń jẹ́ yìí oúnjẹ kò lè mọ̀ tó ń pè ní macaroni o báwo ló jẹ́ gan. ẹ mọ̀ pé mo ti dárúkọ AK Media náà tẹ́lẹ̀ sórí eré kan tí AK Media ń ṣe face to face. lórí programu AK Media náà. máa ṣàlàyé ẹ̀yáwò. máa ṣàlàyé so gbogbo àwọn róòlù ń pé ká kọjá ká ṣe gbá tí mo ní pé mò ń gbà ń gbà yẹn wákà pass irú ẹ̀ náà mò ń ṣe ń gbà yẹn àmọ́ olùdarí eré náà ó wá fẹ́ràn bí mo ṣe ń ṣe wọ́n wò mí wá ní pé mo fẹ́ràn bọ̀bọ́ yìí o kí ẹ mọ̀ torí nínú script irú àwọn wákà pass ọkọ̀ máa fi man 1 síbẹ̀ àbí man 2 just something wọ́n kò ń lórúkọ so wọ́n ní mo fẹ́ràn bọ̀bọ́ yẹn jẹ́ àfún lórúkọ bí a lè máa rí láti gbàdégbà wọ́n kì í fún wọn ní ọlọ́gbẹ̀ni fúnra ẹ lórúkọ wọ́n á wò pé wọ́n ṣe sọ yẹn ó hìtì ní pé orúkọ báwo ìṣẹ̀bẹ̀ ìyẹn ló lọ́yẹ̀ tó máa fún ẹni tó fẹ́ ṣeré lórúkọ fún wọn rántí Mr. Macaroni riding on a bicycle mo ṣáà ní Mr. Macaroni àtìgbà yẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní. bọ́lá ṣe fi àlùbáríkà sí nìyẹn so fún gbogbo ẹni tí ẹ bá ń wò wá a ní láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń ṣe face to face family ties nowhere to be found Liberty Villa ibẹ̀ náà ni Débọ̀ Macaroni ti ní orúkọ Macaroni tí Ọlọ́run ti fi báríkà sí ní òní ìjẹ́ kí a tó máa lọ gbogbo èèyàn ló fẹ́ dàbí Débọ̀ Macaroni kí lè fẹ́ sọ fún àwọn ọ̀dọ́. ẹ wo ẹ ṣáà máa ṣiṣẹ́ yín lọ nǹkan kò sí wọ́dùbọ̀ sí nǹkan tí mo tún lè sọ ẹ máa ṣiṣẹ́ yín lọ àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tásìkò yẹn bá máa dé o gbọ́dọ̀ máa ṣe nǹkan kó bá nǹkan lọ́wọ́ ẹ̀ kó lè tó ọ jẹ kí orí a máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìgbà àti gbogbo nǹkan tí Ọlọ́run máa ń ṣe fún wa àmọ́ tí orí ọ̀fẹ́ Ọlọ́run bá máa ṣiṣẹ́ fún ẹ orí ọ̀fẹ́ yẹn gbọ́dọ̀ gbà ẹ tó ń ṣe nǹkan lọ́wọ́ so iṣẹ́ yẹn tó ń ṣe máa fi lẹ̀ o lè máa try different things máa ṣe gbá máa ṣàwo bọ̀ máa fi iṣẹ́ lẹ̀ máa ṣiṣẹ́ yẹn lọ torí tásìkò àti orí ọ̀fẹ́ Ọlọ́run máa dé àsìkò ẹni. kí a tó fi èyí ṣe àlọ nígbà kan ni wọ́n bá ní Twitter ìyẹn pé wọ́n fi òfin dé pé ní Nàìjíríà yóò ẹ̀bọ̀n lọ́dún Twitter mọ́ tó bá ṣẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí Facebook ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí YouTube ó
ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí Instagram débọ̀ kí ni ọ̀nà àbáyọ fáwọn ọ̀dọ́ Nàìjíríà tó rà pé àwa la pọ̀jù ń bẹ̀. a ti jẹ́ pé ìjọba ológun la wà ní. ṣé o lè ṣẹlẹ̀ láíláí. a ti jẹ́ pé ìjọba ológun la wà tí ìjọba kan bá ní pé a lè lo Facebook, a lè lo social media mọ́ ìjọba ológun la wà. àmọ́ síbẹ̀síbẹ̀ oníkálukú náà ti ní different means of communication. mo ń sọ̀rọ̀ website mi nígbà yẹn náà a ní website tó jẹ́ pé àwa fúnra la gbé jáde. àwọn ilé lọ síbẹ̀ nígbà ẹ dárúkọ fáwọn èèyàn kí wọ́n tún. www.mrmacaroni.tv.com orúkọ mi náà ni so kò sí tẹ́ bá lọ sí gbogbo iṣẹ́ tá à ń ṣe náà gbogbo ẹ̀ náà wà bẹ́ẹ̀ and of course there will always be different means of communication. So tíjọba kan bá ní pé àwọn fẹ́ gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan àwa rí pé àwọn gan ò ní ṣe torí bẹ́ẹ̀ àwọn social media yìí náà làwọn náà ti fi ń ṣe oríṣiríṣi. Nínú àwọn iṣẹ́ tí Mr. Macaroni ṣe tí ayé tẹ́wọ́gbà tí àwọn èèyàn fẹ́ràn dáadáa òun náà ni Àyìnlá Ọmọwúrà. Báyìí tí ẹ ṣe ń bẹ̀ báwo ni ìpààyàn báwo ló ṣe wáyé kí ló mú ọ sọ pé ẹ̀yin ló tọ́ sí tẹ̀lé ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni náà ṣe béèrè nígbà tó gbéṣẹ́ wá nìyẹn tó sọ fún mi pé bàbá Túndé Kèlání fẹ́ bá mi ṣiṣẹ́. Túndé Kèlání. Túndé Kèlání ẹ mọ̀ pé mo ní Túndé Kèlání ni àwọn olùkọ́ mi ní pé àwọn tẹ gbọ́dọ̀ máa bá ṣiṣẹ́ àwọn tó mọṣẹ́ tíátà tó wọ́n Túndé Kèlání báwo ló kí ló rí inú mi dùn gan tó mi ti ẹ dúró gbọ́ òye tó fẹ́ san o èmi tó jẹ́ normally tẹ́ bá fẹ́ bá wa ṣiṣẹ́ àmàtí ní o management ló máa ṣe gbá èlò tẹ́fẹ́ ọjọ́ òye tá máa gbà fún ọjọ́ kan rèé gbà mo ní ẹ wò ó yá ẹgbẹ́ṣẹ́ yìí wá èmi ló kàn ẹgbẹ́ṣẹ́ yìí wá ẹ mọ̀ so I was so happy mi ìdẹ́kọ̀ lóòótọ́ mi ò mọ̀ mọ̀ tí ń pa Àyìnlá our story yẹn our story báyé wo bó ṣe so èmi àti ọ̀rẹ́ mi Abdulateef àjọkò àwò kárátà yẹn àwò relationship àárín àwọn méjèèjì a ṣe research náà ẹ mọ̀ because most of this you cannot kò sí picture image or video of anything so I need láti ṣe deep research okay ìgbà tí mo ti understand story yẹn mo ní bí ọ̀nà tẹ́mi máa gbà interpret yẹn ó dẹ̀ bá àbálára mu ó bá wọn ṣe. gbogbo in fact gbogbo bá ṣe ń ṣe tí bàbá ò bá like nǹkan kan wọn ni débọ̀ ṣé bẹ́ẹ̀. ó dẹ̀ jọjọra wọn. torí náà làwọn ṣe jẹ́ bàbá ẹ mọ̀ kò sí orí iṣẹ́ yẹn èmi náà tún kọ́ àwọn new things kò ṣe máa rí náà nìyẹn. ká tó fi kásẹ̀ ètò ńlẹ̀ ǹjẹ́ ìṣẹ̀lẹ̀ kan tiẹ̀ wáyé tó jẹ́ má ní gbàgbé inú ayé yín nígbà tó tì yín lójú àbí tí ó múnú yín dùn jù láyé nídìí iṣẹ́ yìí. má lè gbàgbé ok ìkan tí mo máa ń sọ torí ìgbà tí mi tẹ̀ tí bẹ̀rẹ̀ Mr. Macaroni kìíní ń gbà yẹn ẹ mọ̀ so wá nígbà kan ta lọ sí sẹ́ẹ̀tì kan first experience mi lórí sẹ́ẹ̀tì àádébẹ̀ Ọ̀yọ́ ni location yẹn wà àádébẹ̀ mi ò mọ bó ṣe ń ṣe àmọ́ mo ti ṣe ní super story face to face mo ti ṣe àwọn so mo ní idea bó ṣe máa ń rí lórí set but Ọ̀yọ́ tá lọ yìí set Yorùbá ni first time tí mo wà lórí set Yorùbá nìyẹn ẹ mọ̀ so mo ti àdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ọ wá ní pé oríṣiríṣi hierarchy ló wà gangan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn àgbà aṣáájú bẹ́ẹ̀ ni so ó wá nígbà kan tó ń yaṣẹ́ ní inú ilé àwàdẹ́ jókòó síta PM wọ́n jáde ń pé àwọn ọmọ tó wà lábá ọ̀hún pariwo ẹ̀mọ̀ torí sẹ́tì abúlé ni ní fíìmù yẹn kọ̀ọ̀kan pé ká sọ fún ọkọ̀ ọgbẹ́nu dákẹ́ ìlú wà wò pé ibi tèmi ti ń bọ̀ àwọn tèmi ti ṣe ẹ̀mọ̀ actor tó bá wá ṣiṣẹ́ kò sí nǹkan tó kàn mọ́ bọ́ síbẹ̀ kó yaṣẹ́ bọ́ síbẹ̀ kó yaṣẹ́ tó bá yaṣẹ́ ẹ̀ tán kò lọ èmi ò mọ̀ pé ó tún yàtọ̀ ń pé o gbọ́dọ̀ ìwọ náà máa fẹnu sí nǹkan kan wọ́n dẹ̀ sọ èmi tiẹ̀ ṣì wá ní ẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí èmi ò wò pé bí PM sí actor mo pé gẹ́gẹ́ bí àgbàlagbà sí ọmọ kékeré àyẹ̀ tó pọ́wọ́ lé. wọ́n á tẹ̀ ní kí n sọ fáwọn ọmọ yẹn pé kọ́ ṣe díẹ̀ o mo lè sọ fáwọn ọmọ yẹn pé ẹ ṣe dédé pé ó ń yaṣẹ́ nílé o àwọn ọmọ yẹn dẹ̀ ní kí wá ní SARS ní ṣeré lábà àti a ní. ẹ má bí èmi ò mọ̀ o so mo dákẹ́ PM yẹn wá tún jáde padà bí PM yẹn ṣe kọ́ bójú mi
immediately so definitely ó ti ní nǹkan sínú pé ọ̀bọ yìí ó dá pé torí ìgbà tẹ́mi débẹ̀ ẹ mọ̀ èmi náà mi ò wá òkè lọ títí bẹ́ẹ̀ yẹn náà tó ó lè ti wò pé bọ́ yìí ó yọ pójú ní pé ṣe bá ní pé kẹsàn fún pé kọ́ yìí padà wọ́n ní ó ti fi ṣe ọlọ́pàá láti mú ọ dákẹ́jọ́. wọ́n ní iṣẹ́ tèmi wá kọ́ yẹn iṣẹ́ yín ni bíbẹ̀ ṣe dàrú lèmi ò mọ̀ pé èèyàn kì í sọ bẹ́ẹ̀. mo ní iṣẹ́ yín ni àṣẹ kò jẹ́ṣẹ́ mi bóyá kí mi máa lọ síbi tèmi sí mọ́ ẹ mọ̀ so of course wọ́n fi làwọn ọ̀gá ọ̀gá wá ní níbi ọ̀ṣà ṣe. so wọ́n ní yìnyín kí a lè ṣe míì sí i èyí ni a máa fi dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Débọ̀ Macaroni tí wọ́n pẹ̀lú wa ní orí ètò lónìí jẹ́ àwọn ní ẹwà kì í wá lásán láti lè ṣe kéde concept sílẹ̀ ní iléeṣẹ́ tí náà ni o bẹ́ẹ̀ ni wọ́n ní kí a fi lè kámú kí n káàbọ̀. Fantabulous ló pọ̀ báyìí you are doing well Oyinmomo AK Media you are doing well mo dúpẹ́ o lágbára Ọlọ́run ibi gíga ni wọ́n máa lọ kò ní tán o ibi tẹ́ ti ń gbé jáde kò ní tán níbẹ̀ lágbára Ọlọ́run dẹ̀ máa fi àlùbáríkà sí gbogbo iṣẹ́ yẹn àṣegan. tó ẹlẹ́bí gbajúmọ̀ òṣèré tíátà tó gbilẹ̀ ráyé mọ̀ dáadáa lónìí jẹ́ tẹ̀lé dárúkọ èròjà irinṣẹ́ 5 tẹ́ ń lò nídìí iṣẹ́ àyà ilé à ń gbé TV sí. èròjà 5. dárúkọ 5. kámẹ́rà ìyẹn ni gangan ni bàbá ọba wọn wà ó di kíní ó ti máàkì yẹn báyìí. boom mic. ó di 2. lapel. ó di 3. light. bẹ́ẹ̀ ni. ó di mélòó báyẹn. ó di 4. mixer ó di 5. makeup náà 6. makeup wà bẹ́ẹ̀. yàdúwẹ̀ nàfọ́dà tó ẹ̀yìn wa tí ẹ̀ ń wà káàkiri àgbáyé èyí náà ni a ó fi àlàgbá ètò ọ̀hún láti kọ́ sí di ọjọ́ míì ọjọ́ rẹ̀. Adéròmú Kazeem ní orúkọ tèmi ọmọ bá ní sàárẹ̀ olú ó dàbọ̀. ètò yìí ga alákàjù Oyinmomo ètò yìí ga